nú àsọtẹ́lẹ̀ wòlíì àìsáyà wòlíì àìsáyà ni nínú orí kẹrìnléní àádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún ọ̀sẹ̀ bẹ́ẹ̀lì ni ọgbàjà yéésù ìjà kàn ń ṣe sí a káyọ̀ pa á lọ́ra ohun ìjà ti dúdú àbí ti ọlẹ́mọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì àbí èyí kan àgbélé ẹ̀rọ yéésù ìjà kàn ń ṣe sí a kàn ń ṣe sí mi gẹ́gẹ́ bí ọ̀nìkan káyọ̀ pa mí lọ́ra tí wọ́n ránṣẹ́ bíbélì nì ó gan-an lọ́lọ́run fẹ́ tọ́ka sí lónìí ó ní àkórí ọ̀rọ̀ òlémi jẹ́ ogún ìran ìránṣẹ́ olúwa tí ìránṣẹ́ olúwa lọ àbí ìránṣẹ́ sátánì ṣé ìránṣẹ́ ọlọ́run Olódùmarè lọ àbò ìránṣẹ́ alátakò Olódùmarè ké ogún kọ́ ọlọ́run jẹ́ kó ìyẹn ìránṣẹ́ olúwa ẹ̀ẹ́dùgbà kan dàlúfà kọ́ bá ti di àtúnbí nínú Kristi Jésù kọ́ fẹ́ gba oṣẹ́ ọ̀rà padà kọ́ ọlọ́run ṣe lórí àgbélébú wọ́n dọmọ ọlọ́run orí rẹ̀ yóò mọ da méjì etí rẹ̀ yóò mọ da mẹ́rin ṣùgbọ́n nínú ọkàn lọ ọ̀nìkan rẹ̀ ti yá gbébẹ̀ ibẹ̀ lè àfin Jésù Kristi kọ́ bá ti yá de ọmọ ọlọ́run bá a nì kété ìlérí ọlọ́run ti ṣe kó ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ní lórí ọmọ ọlọ́run ni kì í gbé bí kọ̀kọ̀ ga ògo òní nìyá gbé abẹ́ òjìji Olódùmarè ogún ìránṣẹ́ ọlọ́run yíbi bẹ̀rẹ̀ lórí ààbò kọ́ bá ti dọmọ ọlọ́run kọ́ dùn ránṣẹ́ rẹ̀ ààbò kan àkọ́ ọlọ́run ṣe kò yí ọ̀ka ìgbà kí Ísírẹ́lì kan kú tẹ́ jẹ́ tẹrẹ̀ lójúlówó bẹ́ẹ̀lì wíwà nù sáàmù ike òkè ti yí Jerúsálẹ́mù ká bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́lọ́run ti ṣe ààbò ìránṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ ogún rẹ ní wí àbóyá lórí rẹ ọ̀rọ̀ kẹ̀kẹ́ ogun lọ́tún ọ̀rọ̀ kẹ̀kẹ́ ogun lòsì kọ́ bá ti dúró síbi àyèyẹ ó dúró síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ààbò ọlọ́run ni ó dájú lórí ayé rẹ yàtọ̀ sáàbò ni òun gan fúnra rẹ̀ àpá ọmọ wà mọ̀ wí ọ̀rọ̀ ogún rẹ òun ni àlàáfíà kò balẹ̀ ọkàn ìlà ìlò onígbàyé kan lónìí o àwọn ti gbé epo sókè àwọn ti ṣe yìí ó sìmẹ́ǹtì ẹ̀jù kan ọkọ̀ sọ ọdún bá rẹ̀ àrè mọ́tò tuntun bá àrìnlóbalẹ̀ ọkàn òní ṣe ráyé ìjọ kan ń ta sìmẹ́ǹtì líkọ̀ méjì ìrà kan yọ kọ́lé ni ṣùgbọ́n kú kété tí yọ ọ̀hán tó lóní bá kọ́ bá ti jẹ́ pé ọmọ ọlọ́run lọ ìránṣẹ́ ọlọ́run lọ nínú àlàáfíà àti òbàlẹ̀ ọkàn inú rẹ̀ gan-an lọ àṣẹ rere ọlọ́run á fún ọ ní ìbàlẹ̀ ọkàn o ọ̀rọ̀ ogún rẹ òun ni pé gbèjà ọlọ́run á gbèjà rẹ lọ́sìn ni lóru ni ẹ̀yà gbèjà rẹ ọ̀rọ̀ ogún rẹ ni pé ojú rere ọlọ́run ibikíbi kan bá kàn yà sí bá wàá bójúlé ọlọ́run wàá kàn bá a pàdé wàá bá a pàdé ìyànnìyàn ìyàwó kò tí í ṣe à ń ṣe wà mọ́ ní kọ́ran ọlọ́ọ̀ni à wà mọ́ tẹ́lẹ̀ wàá dúró síbi ààbò ọlọ́run kété ogún kan ọlọ́run ti jẹ kù ọ́ bá ọ̀run rere ọ̀run tuntun àtayé tuntun ọlọ́run ti jogún rẹ̀ kù ọ́ ùbísí ùgbéga ùṣerere àlùyọ múnúgbòrò ọlọ́run ti jogún rẹ̀ kù ọ́ bọ́ sá lọ sínú òkùnkùn bọ́ ìyá bọ̀bẹ́rẹ́ kò jẹ́ pé ayédèrú náà gbé mọ́ ní ọlọ́run ti jogún rere kù ọ́ o bọ́ bá ti lí Jésù wọ́n ti ní kétéwu nínú ayé gbọ́nràn nìrè ọyọ́ máa dá a halẹ̀ ọyọ́ ayọ̀bọ̀n ọyọ́ adéèrú ọyọ́ ọmọ ọ̀rọ̀ ẹnu kàn ń ṣe
ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ lòdì sí ọ gbọ̀n rè sí tiwọn ọyọ́ pọ̀fọ̀ ọyọ́ pàyájọ́ ọyọ́ mọ́sẹ̀ halẹ̀ báà náà dẹ̀ ni ewúrẹ́ kó tẹ́ ọ̀ mọ́sẹ̀ halẹ̀ ṣùgbọ́n èṣù kò yóò ṣe kẹ́ẹ̀pa ilé rẹ̀ kẹ́ẹ̀pa jẹ èṣù ìjà kan ṣe sí ọ ká pa ọlọ́ra torí pé ogún ìránṣẹ́ ọlọ́run ni ogún rẹ ni ogún kẹ nínú májẹ̀mú ààbò májẹ̀mú àlàáfíà ọlọ́run ti bá ọ dá nínú ọdún ni ìyá ṣe kẹ́yìn o ìyá mọ́kàn rẹ balẹ̀ torí pé wò ní ogún rere Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ẹni kan gbàlà kan jogún rere kò kọ́dẹ̀ àríbi ká dé sílé ìjọba ọlọ́run ire o.